النبي كاشف الأمة النبي كاشف الأمة àwa wàndà wa kì í tì ní ẹni tó fún wa ẹjọ́ pé mẹ́ta tóbi Ọlọ́run ọdún méjì. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Alhaji wa Nasiru Bandawaki, Alhaji wa Alao Bandawaki, bàbá wa gbàgbà ní orí ọlọ́jàre yìí pẹ́ o. Allahumma amin. Bàbá wa àwọn aráwùdọ̀ abọ́lọ́ dàpọ̀ bàbá wa yìí gbà mí bàbá wa Ẹlẹ́kẹ́ bàbá wa láti Sani Ọ̀kì wọ́n wá darí ẹ̀ sọ̀rọ̀ sí ìfúnlẹ̀kọ̀ àdìríyà bàbá Àyínsá bàbá ọ̀tẹ́ntìk Alhaji wa Káyọ̀dé olórí wa púpọ̀ ni wàláhi làásìm àníbi ọ̀sà wa ti láíláí àti gbogbo ìjẹ̀mọ́ olóríire tó wà mẹ́yẹn tẹ̀jálá wọ́n ti lé mi ẹ̀ní máa padà sí ibú. Abba Muhammad Jami dáná tí lásìrò ẹ̀mí sẹ̀rẹ̀ fún Abba Muhammad Abba Hussein Abba wa làdáwọ́ kí ẹ̀rọ kan gbé yúrọ̀ fún ẹ̀jọ̀ àgbé yúrọ̀ fún ẹ̀jọ̀ kí n tó gbé máìkì rẹ̀ fún bàbá ọ̀tẹ́ ta eléyìí tó dúró yìí arábìnrin yìí ẹjọ́ mo lọ́rọ̀ sẹ́dù kan akramakum al-karim bàbá wa lè kálí ké ọ̀dàlí ọ̀rọ̀ ọ̀nà bọ̀ mo lọ́rọ̀ sẹ́dù kan kọ́mọ́ndà ọlọ́wọ́ kára kún ìbáríkà Allahumma amin. bàbá mi sàlátì bàbá olódò méjì ògbó ìmọ̀kí àṣígáàsì wàníwání ọlọ́wọ́ sàlẹ̀ kún ìbáríkà o. Allahumma amin. ọ̀rọ̀ sẹ́dù kan ni mo ní bàbá ọ̀tẹ́. Bàbá yìí sábà bọ̀ tẹ́. Hafizahullah. Kí lọ́rọ̀ náà? Ó gba ipò bàbá ọ̀tẹ́ lọ́tọ̀ ní pẹ̀lú òsì. Ó sì í lára bá rẹ̀ nà. Ọ̀tọ̀ orin ó ti yẹ kó wà. Wọ́n sábà máa kékeré tí ìfẹ́ wọ́n sì máa bẹ́ẹ̀. Lọ́tà náà ọmọ tí ń tẹ̀lé mi rárá. Sì mú wọn lọ́ máa kí ọmọ tí mo bí wọn náà. Bẹ́ẹ̀ni àkọ́kọ́ wòlúùbí jíjà akẹ́kọ̀ọ́ sí lẹ́yìn. Bẹ́ẹ̀ni àkọ́kọ́ tí ọkọ̀ sí láyé ìmú fún lọ́jọ́. Ìwọ ìdílé gbogbo lọ́mú January 11. Aya sirole nikoti asolati aya sirole najati lilanami aya findul qulumi asolati aya ibn saadati asolati aya amni wa kumani solati سلام على الرفاع ذي سلامات صلاتي أحمد أقصى الأمام يا أهل السماء اللي زينوني وأنصر القيومي على السماء اللي زينوني وأنصر محمد القيومي يا صفاء الكرماني على دياني زماني على القريب زماني سيري بحالي دنياني على
صلاة على النبي المصطفى صلى الله عليه وسلم. أسكب صلاة فون أداوى محمد صلى الله عليه وسلم. مولانا أمير الجيش غفر لعبدك يا حياة صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. mo kí gbogbo àwọn ńláńlá àwọn wàlíyé Ọlọ́run lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí wọ́n ti lọ ní àdúgbò Ọlọ́run wọn la jùkúlẹ̀ dùnú iná ọlọ́mọba amúládà ìjòkó yìí báwa mú bá gbogbo ẹ̀jẹ̀ ṣe àmín. Wọ́n lá gbogbo àwọn tí wọ́n ti lọ gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù fún wa ọlọ́mọba kúkú rí dáadáa àlàáfíà fún gbogbo wọn látòkè délẹ̀. Kazaka al-baqina min khulafai. Nkí bàbá wa bàndá wa kí. Salamun alaykum sunnatun nabawiyyatun. Bàbá Ọlọ́run dákun. Salamun alaykum sunnatun nabawiyyatun. Bàbá wa Ọlọ́run dákun kí n púpọ̀. Sunnatun nabawiyyatun. Bàbá wa láti Àgbàjì àfáwà Ráúgọ̀ bàbá wa Ìbàdí orí. Sunnatun nabawiyyatun. Àfáwà Àyégbàmí. Sunnatun nabawiyyatun. Àfáwà Amirul Muhajirin àfáwà Ẹlẹ́kẹ́. Sunnatun nabawiyyatun. Sheikh Muhammad Nasiruddin Salati àfáwà Mufti. Ijabatu faridun. Àfáwà Mai Salati. Ijabatu faridun. Bàbá wa olódò méjì gbogbo iná ni mo kí. Ijabatu faridun ala kulli muslimin. Àfáwà Adam láti Amẹ́ríkà ọmọ Káyọ̀dé. Ijabatu faridun. Kọ̀mándà kọ̀mándúdú kọ̀mándúnà kọ̀mándúdúdúdúdúdú. Ijabatu faridun. Mùkàndámù wa ní táǹkẹ̀. Ijabatu faridun. Mo fi gbogbo àwọn bàbá mo fi wọ́n mo fi kí gbogbo àwọn màmá mi ó débẹ̀ ó dẹ̀rọ̀. Ijabatu faridun. Ẹni ó bá nífẹ̀ẹ́ Muhammad dáadáa tó bá yin ògbó Muhammad yẹn. Ala kulli muslimin. Mo ní ayé ògbó ànábì ẹ̀yìn ògbó wa dáadáa. Ijabatu faridun. Gbogbo àwọn aláwọ̀ bí mo kì í. Ijabatu faridun. Ẹni ó bá yẹ ògbó ànábì ju ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́dúnrún rẹ̀ ó tètè gbà. Ijabatu Àlùfáà Ráúgọ̀. faridun. Ala kulli muslimin. Mo wá kí àwọn ìyá wa àwọn ìyá olóríire tí wọ́n ń jẹ́ kí àlùfáà wa
Mufasiru àgbà bàbá wa Sanusiu. Ìjábàtú faridun. Ẹ̀yin lẹ jẹ́ kí àfa wa máa ṣe kébékébé. Ìjábàtú faridun. Èmi àti Amirul Muhajirin náà sọ níbi tá a jẹ kó sí mbẹ́ òun abẹ́rẹ́ rí bàbá wa Sanusiu. Ìjábàtú faridun. Ọ̀tọ̀ ni kébékébé, ọ̀tọ̀ ni kébékébé. Ala kulli muslimin. Gbogbo ẹ̀ ni bàbá wa Sanusiu ń ṣe, àwọn ìyá wa náà ni wọ́n sì ń ṣe gbogbo ẹ̀. Ala kulli muslimin. Àròndó. Ìjábàtú faridun. Ó kí àwọn ìyá wa náà. Ẹ dákun ẹjọ́ ẹ pọ̀ sí kéde kí ló ń ṣẹlẹ̀ kẹ́. Ìjábàtú faridun. Ìjábàtú faridun. Gbogbo àwọn ọmọ yín ọlọ́wọ́n jẹ wọ́n yàn wọ́n yanjú. Ìjábàtú faridun. Ẹ bá ń ṣe àmín. Ìjábàtú faridun. Kàkà kí Ìjábàtú faridun. aṣọ pọ̀lọpọ̀ ọdún láyé. Ìjábàtú faridun. Mo wá darí kíkan. Àwọn fọ́mọ náà zẹ̀kíyí. Àjọpọ̀. Ayakumullahu. Lọ́háyíkùn. Àwọn fọ́mọ náà zẹ̀kíyí. Sanusiu Mufassiruna Ìlọrí. Sanusiu Mufassiruna Ìlọrí. Ẹ dákun gbogbo àwọn táwọn ní àyíntàjọ máa kéwú. Ẹ jọ ẹ dákun súnmọ́ ìbáyìí. Gbogbo wa ni mo fẹ́ kí ẹjẹ́ àjọ wí. Bàbá wa Sanusiu ọba tí ó gbé yín kalẹ̀ ní Qiblatul Ilmi. Wàyíkùn àwùfúnmọ̀nà zẹ̀kìyí. Èyí tẹ́ ẹ ṣe lónìí, ó tún já da iná sí. Sanusiu Mufassiruna Ìlọrí. Sanusiu Mufassiruna Ìlọrí. Sanusiu Mufassiruna Ìlọrí. Ẹni ó bàbá mi wí gbólóhùn yẹn dáadáa, wallahi al-azim yóò pàdé àánú Ọlọ́run lónìí. Sanusiu. Fún tí Sanusiu tí wọ́n ṣe lónìí. Sanusiu Mufassiruna Ìlọrí. Sanusiu Mufassiruna Ìlọrí. Bàbá wá ẹni Ọlọ́run. Ìtàwọn ẹni Ọlọ́run máa ṣe léṣe lójú tó ń di ìmọ̀nù. Wàyíkùn àwùfúnmọ̀nà zẹ̀kìyí. Àfá mi àfá lẹ́ pé kì í sí sáfà. Sanusiu. Irú ń tẹ́ ṣe lónìí, ọlọ́gbẹ́ ni ó lè ṣe. Sanusiu. Wọ́n ọgbọ́n bẹ̀ yẹn kọ́ kọ́mọ̀ sí kọ́ wọ́n. Owó náà ní pé fìlà tí wọ́n ní lónìí fìlà kẹ́lẹ́ ní oṣù rẹ̀. Sanusiu Mufassiruna Ìlọrí. Sanusiu Mufassiruna Ìlọrí. Sọ ni mo ti jáse o, máa já owó fún ẹ. Màkúrà máa bẹ fún ẹ gidigidi. Bọ̀ mi ń bọ̀. Àdámù. Tí bàbá wa Sanusiu ṣe lónìí, wá sí ni. Gbogbo àfà àbí gbogbo aṣáájú tí bá di ọmọ lẹ́yìn mánú, Ọlọ́run ó tilẹ̀kùn mọ́ máa tiẹ̀ náà. Bàbá wa Sanusiu, èyí tẹ̀ sí lónìí tó já dá yín mọ̀ pé wà níyì olónìí. Tọ̀yí wo mi gbádùn ohun tó lè Sanusiu ọkàn máa ṣe ọ́fíìsì díà gbogbo díà lọ́wọ́. Sanusiu Mufassiruna Ìlọrí. Ṣebí
wá sí o. mo fẹ́ sírò náà ní Ìlọrin. ẹnì Yorùbá ànábì ni. ṣùgbọ́n ṣé mo fẹ́ sírò náà ní Ìlọrin. èmi náà sì ní ìyá mi ìsàlẹ̀ gàmbàrí ìyá yìí náà. lọ́yìn kún. lẹ́yìn bá sà ni. lọ́yìn kún. ẹ wá jáde fi ọkàn yín ẹ fi àwọn èèyàn rò pé bínú ni wọn ò sì bàbá ẹ bínú. àwọn òṣùwọ̀n ọ̀nà zaki. tí wọ́n bá dákẹ́ tí wọ́n bá sọ kankan. àwọn òṣùwọ̀n ọ̀nà zaki. àbí tí wọ́n tiẹ̀ wá rárá. àwọn òṣùwọ̀n ọ̀nà zaki. ibi tí mo ti mọ abániyàn wọn da bí mo ti wọlé ta jò tí wọn jòkó tì wọn ní tí wọn kọ́ béèrè lọ́wọ́ mi ni pé kí ló dé tí wọ́n dìbò wá mọ́. sọ̀nù ṣe ìfẹ́. tó bá jásí pé wọ́n ń bínú ṣé wọ́n ń bínú nù. sọ̀nù ṣe ìfẹ́. ẹ dákun ṣé ń bínú nù. mo fẹ́ sírò náà wàláhì wọn ò bínú. Ìlọrin. ẹ̀kọ́ lè yíwọ̀n náà fún gbogbo àwa tá ń bọ̀. sọ̀nù ṣe ìfẹ́. ẹ̀kọ́ náà fún gbogbo wa. èyí tẹ́ sọ wọn àti tẹ́ ṣe lónìí náà ń jásí pé iná ilẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ wá sí fún káàkiri. màá yí pé ẹ̀yin ni. àwọn òṣùwọ̀n tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ gbogbo wa ká ní Allahu Akbar. Mbọ̀ ìtí ń jẹ́ wàásì kìí ṣe kọ́pọ̀. Ìtí ń jẹ́ wàásì kìí ṣe kọ́pọ̀. Ṣé ẹ rí ẹnu gbólóhùn tẹ́ wí òun ni àti tẹ́ sọ tí ń bẹ lọ́kàn yín tẹ́ gbé sínú òun ni wàásì náà. Kìí ṣe ká ṣẹ̀ṣẹ̀ fáyà káka gbogbo ẹ̀ kọ́ mọ̀ wúlò. Ìta fẹ́ wà nínú ọkàn yín náà ni pé ahọ́n àti ọkàn náà ni. Ahọ́n ló burú, ọkàn ló tẹ̀lé. Ẹ̀ta hàn yín ṣe ẹjọ́ kan ó mọ́. Ẹjọ́ kan ó mọ́. Ẹjọ́ kan ó mọ́. Ẹ̀ta hàn yín ṣe ẹjọ́ kan ó mọ́. Ọmọlágbájá ni mi ò, làkàṣègbè ni bàbá mi. Ọmọlágbájá ni mi ò, làkàṣègbè ni bàbá mi. Ọlọ́run ló gbé ní tí ó là lọ́rùn. Kò ṣáájú kò ṣáájú. Kò ṣáájú kò ṣáájú. Kò ṣáájú kò ṣáájú. Ọlọ́run ló gbé ní tí ó là lọ́rùn. Kò ṣáájú kò ṣáájú. Wọ́n ní ìwé yóò ṣe. Ẹ̀yin lè ṣe wá sí omi kọ́. Bàbá Sanusi ìwé máa bọ̀ wá. Bí mo ti fẹ́ ṣe yẹn ní wọ́n bá bá mi ní tó bá bá mi ṣe bẹ́ẹ̀ ló ṣe mòlú. Ẹni ó bá bá mi ṣe yìí tí mo fẹ́ ṣe yìí ló ṣe mòlú nìkú kàkà. Tó bá yẹ kí ni gbogbo àwọn afá wa ti líle rí i, ọ̀dà kí láǹfààní ìwọ afá olórí burúkú táníyàn burúkú ń bẹ lọ́kàn rẹ táwọn ọmọ tí ń bẹ lẹ́yìn rẹ̀. Fìlù ayé kú rẹ̀. Bàbá ti ṣe wá sí. Èmi ò ní wá sí kankan tí mo fẹ́ ṣe níwájú. Àmọ́ tí mo fẹ́ ṣe yìí, ẹni ọba bá mi ṣe ló wáyà yìí lónìí. Allahumma. Gbọ́dọ̀ sáré mo fẹ́ máa tẹ̀ sí díẹ̀ díẹ̀ ni. Allahumma salli ala Muhammad. صل على محمد يا واسع الإحسان صل على محمد. اللهم صل على محمد وعظيم شأني الطاهر المنادى. اللهم صل على محمد وعظيم شأني الطاهر المنادى. النبي كاشف الأمة. النبي كاشف الأمة. يا النبي كاشف الأمة.
London. Ọkùnrin yìí òun ló sẹ́ndì mọ́tò tí káàkiri ló gbà kan. Toyota ọ̀rọ̀bọ̀ láti Amẹ́ríkà sí wa. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá mọ̀. Mọ́tò ti wá fún mọ́tò mọ́. Bẹ́ẹ̀ni ọlọ. Ọdún kò ní mọ́tò míì fọ́mà mi mọ́tò kò rẹ̀. Wípé àdínú ó pọ̀. Alhamdulillah. Tìrí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Ìwọ́n kò ní má retí. Irú èwo Kamuri. Ọ̀rọ̀ Masu ni ọ̀dì. Ọ̀rọ̀bọ̀. Masu mọ̀ bẹ́ẹ̀. Kamuri Masu. Tọ́sára. Mọ̀ fẹ́ fún ọmọ mi. Torúkọ náà sára. Ó ti rí bẹ́ẹ̀. Insha Allah. Bàbá àgbàgbàdé òní. Ẹ̀dá kẹwàá tó ra àlùbáríkà bí tó fi bí yí. Àtẹnu àlùbáríkà ti bẹ̀ lára ti yín náà lọ́pọ̀. Títà bàbá wa kún. Títà àfa yín náà tó kún. Ẹ̀dá bá mi tọrọ fún àti yín sá àbáwá bàbá ọ̀tẹ̀ ọ̀tẹ̀ntík. Àti bàbá aráwọ̀ ọmọ tí wá sí. Ọlọ́run ọdún tí wá sí. Àti gbogbo àwọn ọmọ mi yányá. Ọlọ́run má jẹ́ òun sórí ìbú láíláí. Ẹ̀dá owó àgbà yóò máa jẹ́ 10,000 naira. Kàkí wọn ní ẹgùn ké tani ṣé àbá yìí. Kí Ọlọ́run tó yàn papọ̀ máa ń ní eré yẹn o. Ètò ọ̀pá oríire ẹlòmí jẹ́ òun ni yíké olóríire ni. Lọ́nà ìṣàgbé ìrìnà lérí ìdúró ẹni gbà. Gbogbo tó wáyà yẹn pátá kò sẹ́ni tí wọ́n wá sí ìbá sí bàbá mo bá sí wá gbà. Àwọn ni wọ́n pe àwa táwa fi wá. Kàkà ni ó pe àwa. Kálẹ́ni tí ọba ọba tọmọ ẹ̀yìn rẹ̀ jẹ́ ní sẹ́fà pé wọ́n ní bá pè mí. Irú ọjọ́ ní àwọn náà ò ní wá. Mo bá ní gba mọ́tò fún bàbá ọlọ́run ní jẹ́ sùúrù dáadọ́ o. Tí yóò ní bàjẹ́ o. Àwọn ọmọdé ọmọ yóò ní bàjẹ́. Alárùkùrá ni iwájú ọlọ́run. Lọ́wọ́ lábẹ́ ṣe rí tinú mímọ́ àtọ́kọ́ ní wọ́n tẹ̀ fi bá gbogbo ayé ṣe. Àwọn aláàjì wa tí wọ́n sí ọmọ Káyọ̀dé. Adam ìgara aláàjì. Amẹ́ríkà. Ìjọba mi ti ráwọn tí wọ́n kàn yé ìlú Amẹ́ríkà kan lórí tí wọ́n yé. Dáadáa ní Amẹ́ríkà. Ọlọ́wọ́ la bàbá tó kú yìí. Gbogbo tí jẹ́rìn ṣiṣẹ́ ṣiṣẹ́ ò ní bá yín. Àmín. Ó ti darí, ó ti wá wálé ọlọ́run níjọ́ ṣẹlẹ̀. Àmín. Alárùkùrá ni wájú ọlọ́run. Àmín. Gbogbo ẹ̀dá kẹjá sáré lápapọ̀. Àmín. Láàsì tamari fún anumata ìṣìtajà àbúrò. Láàsì tata alukula yaomi wálé láti suratul alákàlásì fún alájí wa ọmọ Káyọ̀dé àádá. Olúwadákùn bílẹ̀ bá sùn bílẹ̀ bá mọ́ ibi tẹ́ ẹ bá ti fò lónìí kọ́mọ́jà sípè tẹ̀lé ti fún bá. Àmín. Yàtọ̀ kọ́mọ yàtọ̀ kọ́mọ. Àmín. Nígbà bá mo bá sì tún ní ẹsẹ̀ yìí tí ọba yọ ọ́lẹ̀ tí ó sì sáyé bẹ́ẹ̀ ẹ sọ fún ẹni pé ẹ máa rí wọn ni. Allahu Akbar. Gbọ́dọ̀ mi yóò lè máa mú kọ́ sẹ́kù ẹ ló ti rí bẹ́ẹ̀. Gbogbo ọ̀nà tí ó tún fi wá yá á sì kí bẹ́ẹ̀ ọlọ́mọ sábà gbé wá. Àmín. Bismillahirrahmanirrahim. Sábì sinmi ọ̀rọ̀ kí بك يا أهلا الذي خلق فسوى والذي قدر فهدى
والذي أخرج المرعى فجعله غثاء سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ويسرك لليسرى فذكر نفعت الذكر ويذكر من يخشى ويتجنب الأشقى الذي يصلى نار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى. Ájí wa kàkàké, a ṣe iná àtẹ́nàkan fún yín. Iná àtẹ́nàkan. Ìrẹ̀ ọmọ kéwù mi, ìjọ tí wọ́n bá ti àṣìṣe rẹ̀ sí lọ́sọ̀ pé a kà sẹ́fà tèmi jẹ́ ni. Lójú agbo náà ni ìrẹ̀ ọmọ kéwù mi ó ti takò àfẹ́. Ẹ̀yin wá làkọ́kọ́ ẹni tó tún wá kọ́ kúnlẹ̀ kó tó di pé gbogbo ayé bá yín kúnlẹ̀ Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́. Kó lè bá sọ pé ìtàbà rẹ̀ ti sọ ní Ọlọ́run dójú tì Ọlọ́run ní dójú tì. Ó ti dá àkọ́kọ́ yìí kọ̀ wá ní jáse mọ́. Gbogbo tí ó tún mọ̀ sẹ́lẹ̀ ó tún mọ̀ dá sí. Iná àtẹ̀yìnàkà. Iná àtẹ̀yìnàkà wà bọ̀ ọ̀tẹ̀ kọ́ mọ̀ sí wọn lọlé àti gbogbo àwọn olólùfẹ́ wọn. Ọ̀bẹ́dà kò ní bàjẹ́ o. Iná àtẹ̀yìnàkà. Àfa wa ẹ pírẹsẹ̀ntì torí àfa wa rẹ̀ kọ́. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمين 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 يا الله يا ولد المولى سادات كتبك يا إنتم سادات Aja Maryam. يا من كلما نودي أجابا. Gbogbo ẹni bá máa bọ́ wọn lè sọ̀rọ̀ kọ́lọ́hún sí ìjọ tọ́lọ́hún sì dáhùn náà tó bá wà lórí ìjòkó kó dìde dé. يا من كلما نودي أجابا. Bá ń sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé kìí ṣe gbogbo ìlà ní òdìdí. ومن بجلاله يغني سحابا. Alẹ́ ni tẹ́mi rẹ̀ sọ fún pé tóun bá ní kọ́lọ́hún dákun Ọlọ́run ó dáhùn lóko. وكلم في دجى موسى بلطف. Ọlọ́run bá níta ló lówó lọ́wọ́ gbogbo lè má kárí. Tó bá wá níta ló lọ́lọ́run lọ́dọ̀ ẹni tó lọ́lọ́run máa tó bá lọ́lọ́run tó sì dán lójú pé hasbunallahu wa ni'mal wakil. Bá Nabi Ibrahim wí lọ́jọ́ tí wọ́n jù sínú iná tọ́lọ́run pàṣẹ fún iná ó di tútù. Àdánwò tó dédé bíbí tẹ́lẹ̀ rẹ bá sọ fún ọpọlọ rẹ ká kó lára rẹ kó tó kú bíbí. Lẹ́ẹ̀ma kànlá kọ́kọ́ kí kò sí la ilaha illallah. Òun náà ni àkọ́kọ́ ìjẹ́ mùsùlùmí ọmọ ènìyàn láyé. Lẹ́yìn rẹ̀ ló tó kàn án. Bí ò bá sí lára rẹ̀ tó bá kírun Ọlọ́run nígbà tó bá dáwẹ̀ Ọlọ́run ní wò bó yọ sàká Ọlọ́run ní wò bẹ̀ kódà bó lọ Mẹ́kà Ọlọ́run ní wò tó bá wá dán lójú pọ́lọ́run bẹ lára rẹ̀ Ọlọ́run sì lè dán Ọlọ́run sọ pọ́lọ́run dákun. Ọlọ́run dákun. Tọ́ba Nàmúrúsù sì ń pèrè lọ́lọ́run. Pẹ̀lú agbára rẹ̀ Ọlọ́run. Lànàbí Ibrahim fi sọ fún Nàmúrúsù. Ipe ìwọ Ọlọ́run náà lọ́lọ́run. Nàmúrúsù ni ẹ̀jú síná. Bí iná ọjọ́ náà ṣe tó. Ọlọ́run yóò ní wípé. Kàdíkè ọ̀tún ẹ̀wọ̀n mi lọ. Ẹ̀kọ́ tó dà fún ọjà kẹ̀kọ́ tó dà fún. Àwọn ọ̀dọ́ náà wọ́n náà tó dáwọ́ sí. Ìkọ́ni ti kọ́ dáwọ́ sí. Yóò di aláàjì wa lọ́wọ́.
Nizam Morano ó ní Alhaji Wahab Kemi.